ọ̀rọ̀ olúwo yìí ò fẹ́ yéèyàn mọ́ o. bá a bá wí tá ò bá ní kú, bá a bá wí tá ò bá ní gbẹ̀mí mì. ọ̀rọ̀ ọkùnrin tí ń jẹ́ Abdulrasheed Akànbí, télò àkọ́kọ́ tí ń ṣolúwo tìlú Ìwó yìí ń pè fún àmójútó láti ọ̀dọ̀ àwọn àgbààgbà ìlú Ìwó, àwọn àgbààgbà ìpínlẹ̀ Ọ̀ṣun àtàwọn àgbààgbà ilẹ̀ Yorùbá lápapọ̀. ṣèbí wọ́n pé ibi tá a bá pè lórí, èèyàn kan kì í fi ibẹ̀ tẹ́lẹ̀. àmọ́ bẹ́ẹ̀ kọ́ lọ̀rọ̀ rí fún Àkànbí, torí òun tó yẹ kó jẹ́ aṣáájú àti àwòkọ́ṣe rere nínú ṣíṣe àgbéga fún àṣà ilẹ̀ Yorùbá gan-an ló ń tojú àṣà ọ̀hún mọ́lẹ̀ tó sì ń hùwà ìdójútì káàkiri. ṣé àtìgbà tí ọkùnrin ọ̀hún ti gorí àpèrè gẹ́gẹ́ bí olúwo tìlú Ìwó ló kúkú ti ń fi ojú ipò náà ráre, tó sì ń hùwà kò tọ́ sí ipò tó yẹ kó jẹ́ ipò iyì, ohun ìbọ̀wọ̀ fún pàtàkì láàrin àwùjọ, tó wá sọ ara rẹ̀ di afọ́ọ̀kẹ́ẹ̀mù, ẹni tí ẹnu kì í sìn lára rẹ̀. èyí tí olúwo tún ṣẹ̀ṣẹ̀ ṣe yìí ò tiẹ̀ fi hàn pé ó mọyì ìtumọ̀ ohun tí wọ́n ń pè ní ọba aládé. bóyá ni ọkùnrin tí wọ́n ń pè ní Àkànbí yìí mọ pàtàkì ipò ọba èyí tí ó wà. ṣèbí wọ́n pé bí a bá rí ọba, ó yẹ ká lè rí àmì ọba lára rẹ̀. àmọ́ báwo la ó ṣe mọ̀ pé ọba aládé ni olúwo pẹ̀lú irú ìmúra tó mú ròde yìí? àbẹ́ ò rí tọ́ntínrín tí téélú kó sí? bá a bá sì wí, àwọn kan á pé ayé ti lajú ni. ṣé bí ayé bá wá lajú ni wọ́n pé ká máa dójú egbò délẹ̀? ṣé ọ̀làjú ló pé káwo máa tẹ àṣà wa mọ́lẹ̀? àbí ọjọ́ wo lẹ̀yin rí ọba ilẹ̀ Gẹ̀ẹ́sì tó múra lọ́nà tí kò bá àṣà ìlú rẹ̀ mu? ọjọ́ wo lẹ̀yin gbọ́ pé ọba kan lórílẹ̀‐èdè Ṣáínà tàbí India hùwà ìdójútì sí àṣà àti ìṣe ilẹ̀ wọn? béèyàn wulẹ̀ jẹ́ ọba agboolé, kò gbọ́dọ̀ wọ irúfẹ́ aṣọ bí eléyìí bọ́ sí ojúde agboolé wọn, ká má tí ì wá sọ ọba ńlá bí ọba tìlú Ìwó, bí èyí tí olúwo ń hù káàkiri yìí, tó sì ń dójú ti ara rẹ̀, tí àwa kò jẹ́ sọ pé ó ń dójú ti ilẹ̀ Yorùbá. àwọn àgbààgbà ìlú Ìwó, ìpínlẹ̀ Ọ̀ṣun àti ilẹ̀ Yorùbá lèmi rí bá lẹ́jọ́ o, kí wọ́n tètè ya pé ìpàdé àpérò lórí ọ̀rọ̀ Àkànbí yìí, torí ọ̀rọ̀ rẹ̀ kò yé èèyàn mọ́ báyìí. a ò tilẹ̀ mọ̀ bóyá ọba aládé ni àbí gbajúmọ̀ ohun amúlùúdùn lásán làsàn.